Alolongi ni ti gàjà o. Lẹ́gúnlé olóńgì ní ti gàjà o. Ojú mi ti tólé. Alhaji Ojú mi ti Olawale tóko. Shola Fatai Ṣẹ́rí nílé Sandoka àgọ́dọ̀. Ojútólé Yoboroyobon. TV show ní kẹ́ máa wò nílé. I was born in Ojútólé 1965, TV. February, Àwọn December lèèyàn 10, ṣáńkó. Àwọn December lèèyàn 10, gógó ni ó sì 1965. ṣàǹkárì àgbáyé. Ojútólé TV. Primary school, Má yìí kò tiẹ̀. Emily Muslim Primary School, Akure. Then crossed to Moshosi Primary School, Akure. Back to Lagos, Okota High School, Isolo. Kurumbe. I was produced by Mr. Ologunde, calling Lagbaja. My first album, 1980, produced by Mr. Ologunde, Lagbaja Ejekoyemi, first album. Second album, Born in Latest, 1992. Third album, Yoboroyobon. Fourth album, Do Me Right. Fifth album, Abomeka. Sixth, Nothing Goes for Nothing. 7, Crash. 8, Togetherness. 9, Danvik. 10, Bedouin. 11, Energizer. 12, Play for Me. Number 12 in the Makadi. From there, mo ṣe rẹ́kọ̀dù fún Baba Sunny Ade, King Sunny Ade. Experience, that's bitter experience, followed by sweet experience fún Baba Sunny Ade. Bàtàn ṣí studio wọn, don't clock 50 years. That is a distinct associate, number 32 Odowo Street, Ìkẹjà ló wà. Bàtàn pé 50 years tán ṣí studio mi, mo ṣí studio yẹn fún Baba Sunny Ade. Since then, Baba try for me a lot. Try for me a lot, King Sunny Ade. They my mentor. Tí n bá ń dúpẹ́ lọ́wọ́ Bísádé Ológundé as a producer, ẹni tó gbé mi jáde, tó try fún mi, tó náwó fún mi, màá tún dúpẹ́ lọ́wọ́ Baba Sunny Ade again. After that, blah 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 blah, you know, there's many ìṣòro díẹ̀ tí èèyàn kojú, kò sí kó má rí bẹ́ẹ̀. Kò sí ẹ̀dá tó máa sílé ayé tí ò ní ìṣòro. Tó bá ti fọkàn dé, tó ní ọkàn pé kò sí kan tó máa ṣe ẹ́, wàhálà ìṣòro yẹn já. There's many things. Mo tọ́ gbogbo northern side, mo play gbogbo northern side, mo tọ́. Mo tún kúrò níbẹ̀, mo tọ́ gbogbo ilẹ̀ Ìgbò pátá. For the and go for America and ṣe gbogbo ẹ̀ lẹ́yìn Mecca, mo lọ South Africa, mo play níbẹ̀. Mo lọ sí kí lórúkọ àwọn ìlú yìí, ìlú àwọn Niger yìí, mo lọ bẹ̀. Ìgbà tí issue kan dé tó di wípé àwọn èèyàn ń lé mi kiri, ìgbà tí mo fẹ́ travel abroad, mo gbowó lọ́wọ́ àwọn èèyàn, mo fẹ́ bá wọn lọ, mo fẹ́ bá wọn ra nǹkan bọ̀, mo fẹ́ bá wọn ṣe, mélòó mo fẹ́ sọ. At last ṣá, wọ́n gbà mí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wá máa sọ, Sandoka o, obìnrin ẹni o, Sandoka o, obìnrin ẹni, lè ṣàlàyé kò obìnrin ẹ̀. I thank God. Àwọn táwọn wò lọ́ọ̀kan, King Sunny Ade, Àyìndé Barrister, General Kollington Àyìnlá, Àyìndé Wasiu tán jẹ́ ọ̀gá, àwa ò fẹ́ obìnrin tó wọn. Bẹ́ẹ̀ tí ẹni bá ti dórúkọ, òun làbùkù ń wá, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wàhálà yẹn, àlàjá, ṣùgbọ́n mi rè lénìí. Ṣùgbọ́n mi rè, my first Mecca tí mo kọ́kọ́ lọ, obìnrin rán mi lọ. Lẹ́yìn mi ṣàfọwọ́ mi lọ again. Ẹni tí ò bá dáa, tí ò bá rí ṣe, ayé ò ní sọ̀rọ̀ ẹ̀. Whenever you see any artist tó ń bàjẹ́, tó ń wo bẹ̀, tó ń sọ̀rọ̀ sí, tó ń wo bẹ̀, kò níbi kankan lọ o. I thank God. Èmi, I don't care. I don't care for what you say. I don't care for what you said. Kò kàn mí. Tèmi ní pé kí n ṣe kí ni, kí n ti wà okay. Now, wọ́n rí pé àwọn artist ń jẹ̀yà gan. Wọ́n ń jẹ̀yà, wọ́n rí èèyàn produce wọn jáde. Wọ́n rí obìnrin tó ń fẹ́ ṣe rẹ́kọ̀dù fún, tó ń bá ti bá láṣepọ̀ wọn ní ṣe rẹ́kọ̀dù fún. Kí ni mo lè ṣe? Mo dá iléeṣẹ́ kan lẹ̀, Alube Music Concept. Either you are playing juju, Fuji, any type of music tó ń kó lè máa kọ, when you come to me, tí mo bá bá ẹ sọ̀rọ̀, tó gbọ́ tèmi, màá release ẹ. For now, as I'm talking now, mo ní 21 artists London mi tí mo ń ṣe rẹ́kọ̀dù fún, tí mo ń gbé jáde. Because kò sẹ́ni tó fẹ́ kó wẹ́lẹ̀ sí artist pé òun fẹ́ promote ẹ̀. I'm not a promoter o, I'm not a marketer. Mo kàn fẹ́ help àwọn olórin bíi tèmi tó ń rí ọ̀nà àbáyọ. Tó bá wá bá mi, orin kó tó ń kó lè máa kọ. Tó bá wá bá mi, tí mo bá ẹ sọ̀rọ̀,
tọ́rọ̀ mi bá ti lè yí ẹ dáadáa màá gbé rẹ́kọ̀dù ẹ jáde. Kì í ṣe pé tí n bá gbé jáde tán màá retí pé ó kọ́ mo fẹ́ rí lórí ẹ̀, tí n bá rí lórí ẹ̀ welcome, tí mo tún rí welcome. Ìyẹn ni Alubi music concept. Omorin kọ ni o, jùjú ló ń kọ ni o, àpàlà ló ń kọ ni o, fújì ni o, wákà ni o. Tó bá ti wá ọ̀nà dé ọ̀dọ̀ mi tí àdéhùn mi àti ẹ bá ti wọ̀, màá ṣe rẹ́kọ̀dù fún ẹ. Mo tún ń kọ́ àwọn èèyàn ní school, mo tún ń kọ́ àwọn èèyàn ní music, wọ́n ṣe ń kọrin, wọ́n fẹ́ bọ́n ṣe ń lo ohùn, wọ́n ṣe ń gbórin kalẹ̀, wọ́n ṣe ń lu jìtá, wọ́n ṣe ń lu gángan, wọ́n ṣe ń kọ́ omele. Mo tún dá yẹn lẹ́yìn náà ní Alubi music concept. Ó wà ní number 5 and 4 Igbodu power line along Gbẹ̀rígbẹ̀ road, Ìkòròdú, Lagos. Lẹ́yìn yẹn mo tún ní àwọn ilẹ̀ tó jẹ́ pé mo fowó mi rà. Mo bá yàn kọ́ ilé, bí wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi, mo gbàlẹ̀ fún èèyàn kó san lẹ́ẹ̀mẹ́ta, kó san lẹ́ẹ̀mẹ́rin with 100% of guarantee, tí ó sì pọ̀rọ̀ mọ́ nílẹ̀ ń dáyàn láàmú. Kò sí ibi tí mo ti ní ilẹ̀. Mo nílẹ̀ lókìjọ, mo ní Ìkòròdú, mo ní Lágbọ̀wá, mo ní lódò Ṣẹ̀lú, mo ní Lágbọ̀wòyè. Ẹ tún wá wò ó, ẹbí tún wá wò pé kí wọ́n tún lè ṣe fún mi. Ẹbí parapọ̀, baálẹ̀ ibi tí àwọn bàbá mi ti jáde, that is Délégun Ìṣàmúrò Àgọ́wòyè. Wọ́n lé mi ló tó kàn, Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Number 1, ẹ̀dá kó má láròpin o. Number 2, má ṣèkà ẹ̀dá o. Number 3, má jókòó síbi kan kó fojú burúkú wo ẹ̀dá. Ẹ wo Ọlọ́run ṣiṣẹ́ ọlá títí ẹ o. Kì í ṣe pé ó pọ̀ o, kò pọ̀, kò tán, ó tún ń lọ dáadáa. Bó ṣe rí nìyẹn o. Thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.